jayé bá mi sókè mọ́ ọmọ mi. Bàtà kọ́ gòkè sáyọ́ ni o, wọ́n ní káwọn wà fọdún mẹ́ta. Bàtà Olúwa gbé wa sókè, wọ́n ní káwọn wà fọdún mẹ́ta o. Iṣẹ́ ọwọ́ wa yóò ti rí, bóyá ó tilẹ̀ gbé wa ṣògo. Iṣẹ́ ọwọ́ wa yóò ti rí, bóyá ó tilẹ̀ gbé wa ṣògo. Màlọ́lé, màlọ́lé, ó màlọ́lé, ọ̀rẹ́ bí Jésù kò sí láyé mọ́. Jẹ́ gbé Aláàjì ẹ jẹ́ kó kọrin tán. Ẹ jẹ́ kó kọrin ọmọ mi. Oyinbo, Àyìndé la fẹ́ jó lẹ́nu. Ọmọrọ̀ gbọ́ 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 òmùrọ̀, ọmọrọ̀ ọjọ́ rẹ̀ bí àná. Ọmọrọ̀ jáfínà ṣe ká òmùrọ̀, lóbìnrin mẹ́wàá láṣẹ lọ́dọ̀. Ọmọrọ̀ gbọ́, ọmọrọ̀ gbọ́ 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 òmùrọ̀, ọmọrọ̀ ọjọ́ rẹ̀ bí àná. Ọmọrọ̀ jáfínà ṣe ká òmùrọ̀, lóbìnrin mẹ́wàá láṣẹ lọ́dọ̀. Àgbàlá jẹ mọ́mọ́ bínú bà mí. Àgbàlá jẹ mọ́mọ́ bínú sí mi mo bẹ̀ o. Ẹ mọ̀mọ́ bínú o. Ọ̀nà tí mo wà yìí bí mo ṣàgbà mélòó la o. Àgbàlá jẹ ọmọjà mi bẹ̀rẹ̀ àdédé. Àgbàlá jẹ máma bínú síra mọ́ o. Gbogbo yẹ nípa tó jà fìrẹ̀lẹ̀ bára lò. Ìrẹ̀lẹ̀ ni o. Èjé o, èjé máa jẹ mí wá. Jà lára ṣọ́ra ẹjọ́ o. Ẹjọ́ máa jọ mí wá kẹ̀. Jà lára ṣọ́ra. Máa ní tèmi. Gbogbo ẹ̀ máa ṣe tèmi, jàlára ṣọ́ra. Gbogbo tèmi o, máa ẹ̀ máa ṣe tèmi kẹ̀, jàlára ṣọ́ra. Àẹ́rì tèmi, etí kẹ́ máa ṣe tèmi o, jàlára ṣọ́ra. Etí ka tèmi o, àẹ́rì máa ṣe tèmi má kẹ̀, jàlára ṣọ́ra. Jàtètè gbọ̀nà Àgbàlá jí máa dojú rí o. Àgbàlá jẹ ọmọjà mi bẹ̀rẹ̀ àdédé. Àgbàlá jẹ mọ́mọ́ bínú síra máa o. Gbogbo yẹ nípa tó jáde rẹ̀. Wọ́n bínú síra mọ́. Bàbá ìwọ ló kà ń pa gbogbo rẹ̀. Ìwọ là ń wojú rẹ̀. Ìjà ò yẹ wá, ìjà ò lè rí mọ́ ìjà o. Bàbá ìwọ ló kà ń pa gbogbo rẹ̀. Ìwọ là ń wojú rẹ̀. Ìjà ò yẹ wá, ìjà ò lè rí mọ́ ìjà o. Bàbá ìwọ ló kà ń pa gbogbo rẹ̀. Ìwọ là ń wojú rẹ̀. Ìjà ò yẹ wá, ìjà ò lè rí mọ́ ìjà o. Bàmí ìwọ ló kà ń pa gbogbo rẹ̀. Ìwọ là ń wojú rẹ̀. Ìjà ò yẹ wá, ìjà ò lè rí mọ́ ìjà o. Bàbá ìwọ ló kà ń pa gbogbo rẹ̀. Ìwọ là ń
the message. First message. Remember. Ambo. You have a business. And with YouTube, you can open your door to... Ooh, bad call.
o. Jẹ́ ìjó kò kúrò kò ṣe fara. First Sunday of the month. Ìwọ sí màmá ẹ̀kọ́ ẹ̀dá lọ sí gàásì àkọ́dá òní. Ẹ kìlọ̀ fún ṣìkìdì òrùkọ ẹ̀tẹ̀ sílé àkọ́dá òní. Ẹ kìlọ̀ fún ní bàbá òrùkọ ẹ̀tẹ̀ sílé àkọ́dá òní. Akọ́dá oló. Bàbá bàbá wà ní lọ́gà yín àkọ́dá òní. Kò dàbí àdágbẹ̀yìn. Èwo kọ́ ló ní bàbá òní fùjì tó ń ké àkọ́dá òní. Èwo kọ́ ló ní gìtá òní fùjì tó ń gbó àkọ́dá òní. Ẹ kìlọ̀ fún ṣìkìdì òkú ẹ̀tẹ̀ ilé àkọ́dá òní. Wẹ́ẹ̀tì. Olóyè kékeré o, ó ń lé ìjọ ọmọ mi. Ó ní kí lọ́ọ́ bá ṣe fún un pẹ̀ládé. Ó ń forí adé ṣe ènìyàn òun lẹ́tẹ̀ sí i. Kámẹ́kùrọ̀ àwa ti mọ̀. Lọ́jọ́ tó ti dádé kọ́ba o, tàṣẹ láàfin o, tọpatọpa láàfin o. Olóyè tó bá bójú dọ̀gba, àmì ìfà o, yóò bá ṣọ́ra. Ẹ̀wọ̀n mi ò jẹ́ bójú dọ̀gba. Ọmọdé wọ̀nyí ká ṣọ́ra, bàbá onífújì ká ṣọ́ra, ọlọ́jọ́ onífújì lọ́jọ́ wo láti sọ̀wọ́ yín, lọ́jọ́ wo láti sọ̀wọ́ yín. Ọjọ́ wo láti sọ̀wọ́ yín, lọ́jọ́ wo láti sọ̀wọ́ yín. Láti sọ̀wọ́ yín o, ẹja tó bójú dàkúrà kòtà, àdẹ́sí láti sọ̀wọ́ yín o, ẹja tó bójú dàkúrà kòtà, àdẹ́sí mojú elé tó ń kọrin tó jọjú, mo mojú onífújì tó lè kọrin tuntun láàrin ìyàgbọ. Àwa mojú olórin yàtọ̀ sáwọn bàtà kùtù, bàtà ẹ̀jẹ̀ sórí ìlò ìlọ́kọ̀. Kíní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ lọ́jọ́ lórí tó, èmi ló ṣe tí ẹ̀ gàn tí ẹ̀ ń fẹnu. Aláàjì ní bọ́ìsì Aláàjì ní bọ́ìsì ọmọdé wọ̀nyí ká ṣọ́ra, ọmọdé wọ̀nyí lọ́jọ́ wo láti sọ̀wọ́ yín, lọ́jọ́ wo láti sọ̀wọ́ yín. Bàbá onífújì ká ṣọ́ra, ọ̀rọ̀ rẹ̀ méjèèjì lọ́jọ́ wo láti sọ̀wọ́ yín, lọ́jọ́ wo láti sọ̀wọ́ yín. Láti sọ̀wọ́ yín o, ẹja tó bójú dàkúrà kòtà, àbẹ́sí láti sọ̀wọ́ yín o, ẹja tó bójú dàkúrà kòtà, àbẹ́sí o. Pẹ̀lú mo ti sọ̀rọ̀ láwọn jẹjẹ, èjì wọ́n mi wè tí ṣàánú kọ̀ọ̀rùn ṣeun. Àwọn alájẹ́ ìsàtúrí, ìyá ní ìwúra lórí ọ̀lẹ́ nílé bàbá wa. Màmá Mọ́ríà alájà mi ọ̀lọ́lá, alájà mi alájà Mọ́ríà. Ẹ tọ́jú pàrọ̀ sàtúnṣe owó lábí. Màmá Ṣákírà tù ẹ̀pẹ́ fásà tiwa. Àtúnyẹ̀ tètè kọ́kùn máa jẹun. Ọ̀ṣun Òṣogbo, Ọ̀ṣun Òṣogbo, Ọ̀ṣun Òṣogbo bó gbé mi ó gbé o. Báwùsà
ti dé. Kí ló ṣẹlẹ̀? Oh, another one. Ooh, bad call. Can't you stay on your own? Ọkọ ṣàkèrè àrò. Aláàjì tí wọ́n ń sí mi náà. Okay, wọ́n fẹ́ kí n dìde. Ẹ má wọrí wá. Evangelist. God Bravo. Ṣe bákan mi ò like ẹ o mi ò like ẹ o ẹ má ṣe bẹ́ẹ̀ o kí ló dé ẹ jọ tí ẹ bá ti rí jẹ̀bù bá tó ẹ lọ́wọ́ jẹ̀bù bá tó I'm telling you àwọn èèyàn ara ṣé àwọn ẹ má bínú ẹ yọra lè dádì mi ẹ má bínú ṣe ṣe understand Bíbélì ló sọ fún mi pé ó ní ó máa fi ìyá àti bàbá ẹ̀ sílẹ̀ wá sí kíni wá lọ darapọ̀ mọ́ àwọn ẹbí ọkọ ẹ̀
Ìjẹ̀bú lọ́lọ́run dá mi sí ìgbà tí mo ń lọ ń jọ́ sí lọ́hùn má súnmọ́ Jẹ̀bú o èmi náà wá fojú yẹn wò pé Ìjẹ̀bú kí ni wọ́n ń ṣe mí ìwà yìí gbogbo àwọn tó bá kúrò ní Ìkàrẹ́ Ìjẹ̀bú tó bá lọ lówó sóko náà lọ dẹ Èkìtì ni wọ́n máa ń kó oko sí wọ́n lọ ra kòkó ra gbogbo ilẹ̀ sí Èkìtì wọ́n máa ṣe kòkó tó bá fẹ́ ta Ìjẹ̀bú ló máa rà lọ́wọ́ wọn ní wọ́n wò pé kí ló dé àṣé wọn ò fẹ́ kí odò lówó ni wọn ò fẹ́ kó ní peace of mind kí ló dé Oríyọmí ẹlẹ́dàá mi ò mà ṣe o Ọlọ́run ò mà ṣe o ẹ̀rí fúnra rẹ̀ Ọlọ́run tó ń jẹ́ ẹ̀rí tó sọ ayé mi di àpótí ẹ tó ń gbénu ayé mi ìwọ ló direct ẹsẹ̀ mi ó ní the footsteps of the righteous ordered by God and then ó dẹ̀ ṣe kí ni ó níbi tán ní kó má lọ yẹ mi ò fẹ́ sọ Yorùbá o torí wọ́n lè ló ń pọ̀ fọ́ sí ọmọ pásítọ̀ tó pọ̀ wọ́n níbi tó bá ní Yorùbá ní èdè ni ó ní ibi tó bá ní gbé má gbé bẹ̀ ló ń gbé tó bá ní kó má tẹ̀ ló ń tẹ̀ àwọn Ìkàrẹ́ ni má lọ bẹ́yẹ o wọ́n ti mọ̀ pé wọ́n láwọn èsì ẹ̀ torí pé nílé bàbá mi ọba náà ti wọ̀ pé tábà ti lọ ń ṣe kiri jù sí àṣẹ ẹ̀ Ọlọ́run fẹ́ràn mi ló bá ní ìwọ má má dá wọn lóhùn ṣáà máa lọ ló bá ṣe kí ni balance Ìjẹ̀bú gbùgà pé ká máa rìn Ìjẹ̀bú á rìn báyìí àti Ṣadé ẹkùnrin wọn ń wú ìbáyìí pé màmá wò pé Ìjẹ̀bú kí ní bọ́ọ̀lù ẹ̀yìn Ìkàrẹ́ wà ná èmi ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ ẹ bá gbàtìmí láti Ìkàrẹ́ máa kọ́ yín bí àwọn Ìjẹ̀bú ṣe máa ń ṣe nǹkan wọn ẹ gbọ́dọ̀ mo ṣe kí Ìjẹ̀bú jọ́ sí ni mo ní Ìjẹ̀bú wọ́n kàwé wọ́n kó ara wọn mọ́ra Ìjẹ̀bú òkìndí ti ara wọn ṣe bí burúkú ẹbí kà Ìjẹ̀bú ni mo dé tí mo dolówó Ìjẹ̀bú ni mo dé tí mo dolókìkí wọn dàbí ẹ má bínú o torí pé àbúrò mi ẹ̀ẹ́dámì Patrick Ajagunna mo ti ń pè láti fi jọ́ mẹ́ta Ìjẹ̀bú ò jẹ́ pé àwọn kan má dára wọn lóhùn bẹ́ẹ̀ ni bá wà tó bá ti gbọ́ bá wà wọ́n máa dára wọn lóhùn ni kò ń ṣe Ìkàrẹ́ náà bá ti ẹ̀sọ́ pé lọ ṣe nǹkan báyìí fún ọmọ ìyá ẹ̀ ó máa lọ ṣe ni lọ ṣe fún ọmọ bàbá ẹ̀ ó máa lọ ṣe ní Ìkàrẹ́ mo ní ẹ bá ti dé Ìjẹ̀bú ẹ lọ́wọ́ bó ṣe ń ṣe ń Jẹ̀bú wọ́n láwọn Ìjẹ̀bú pé wọ́n máa ń ṣe pátí mo ní bẹ́ẹ̀ ni wọ́n jubilate wọ́n jubilate wọ́n dẹ̀ ń ṣe kíni wọ́n celebrate ẹni tó bá ṣe kíni tó bá mọ afẹ́ tó gbádùn ẹ̀yẹ ṣàmọ̀ ṣẹ́ni tí ò bá mọ fashion tí ò mọ bó ṣe múra ṣé ò ló fẹ́ máa jubilate tó bá máa dọ́jì pátí ni mẹ́ tó bá pè síbi kan lòun bí sí òun ò ń ṣe pátí freak ni ṣùgbọ́n Ìjẹ̀bú wọ́n máa rá mú wọ́n jáde báyà tarúgbó àtomi dán Ìjẹ̀bú o Ìjẹ̀bú o Ìjẹ̀bú o nílùú Alárẹ̀ o ojú ṣàgbọ́lá o ní Ìjẹ̀bú Òde nígbà tí mo pàdé Ìjẹ̀bú mo bẹ̀rẹ̀ sí speak in town àwọn orin kan máa wá báyìí tá a bá bẹ̀ inspiration dé Ìjẹ̀bú continue àdègbádùn yù wọ́n máa gbé gbòòsà fún Ìjẹ̀bú ń sìn ẹ̀yin bá wò ẹ̀yin wo ẹ má bínú ẹ̀yin ará Ìkàrẹ́ mo lọ́ọ̀bù ilé bàbá mi gan ṣùgbọ́n sí mo ní Ìjẹ̀bú o nílùú Alárẹ̀ o Adégoroyè ọmọ wọn ní Ìjẹ̀bú Òde mo ní Sùnkànmí o ọmọgbọ́lá o ojú ṣàgbọ́lá o ní Ìjẹ̀bú Òde ìgbà tí mo bá rí ojú rẹ o wọ́n ròyìn o gbogbo ìyà tí mo jẹ o mo wá ní ẹ bá mi lù yẹn sí mo ní Ìjẹ̀bú ń ṣe nǹkan Ìjẹ̀bú ṣé mo sọ pọ́ńdò àbí mo sọ pé Kàrẹ́ mo ní Ìjẹ̀bú ń ṣe nǹkan Ìjẹ̀bú ń ṣe nǹkan ẹni tí ọ̀dùnmọ́ kó forí sọlẹ̀ Ìjẹ̀bú ń ṣe nǹkan bẹ́ẹ̀ ni nígbà wọ́n bá ti rírí ó máa jọ́ lójú bẹ́ẹ̀ ni báwo ni àwọn kan máa ní ó ti gbá ṣe kíní kan jù ìwọ́n tó lù sẹ́sẹ́ nìkan sí wọ́n tó ṣe kíní kan ẹ gbà mí ìwọ́n tó lù sẹ́sẹ́ nìkan sí wọ́n tó ṣe kíní kan wetin concern you and my life no be my life wetin come concern you wetin concern Agbero with overload na you be motor wey you wan carry and no be your own you wan collect wetin concern you abeg fi story lẹ bó bá ṣe wo ní nǹkan ẹ mọ nǹkan bẹ́ẹ̀ yẹn Bíbélì ní ká bínú ká má ṣèṣe ká má jẹ́ kí òrùn wọ̀ bá ìbínú nínú wa àṣẹ nígbà tí mo ti ẹ̀kọ́kọ́ ń gba inspiration yẹn ẹkún lọ I was crying like kí ló dé màmá sunkún bá iṣẹ́ bọ́dì mi á tún máa sweat màmá sweat tí n bá ṣe náà màá tún kó jáde màá tún wọ bathroom
because nínú ilé ìbá ìbá bá tún kó bá tún ẹ̀ tó bá máa sweat máa wà ní ṣé omi lọ́wọ́ wà lára mi ni àmọ́ tún máa sweat àṣẹ Ìjẹ̀bú no be small thing no be small thing Ìjẹ̀bú na yo God bless you today. Okay o ẹ ṣé o ẹ má jẹ mí tán ṣá ẹ ti gbọ́ ẹ máa like mi ẹ má kó mi jẹ torí ẹni tó ní nǹkan ẹ kẹ́ lè jẹ́ kó rí nǹkan jẹ ṣẹ gbọ́ ẹ ṣe fún ẹ kó mi jẹ ẹ jọ ẹ try kẹ tẹ bá la ẹ kàn ẹ la kẹ filẹ̀ ẹ ti gbọ́ ẹ má kàn kó jẹ lórí ẹni tó ní nǹkan kí ló wá fẹ́ jẹ ẹ fẹ́ kó mi jẹ ẹ like mi kẹ́ la téèyàn bá like téèyàn bá kóyò jẹ ó ti love ó ti fẹ́ máa kó ẹ like mi kẹ́ la ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ la kẹ́ filẹ̀ ìwọ ni kẹ́ kó mi jẹ ẹ ṣé God bless you tẹ́ ẹ bá ti ń ṣe Ìjẹ̀bú ló ní ẹ má sọ pé àwọn ikọ̀ láti kó fi kó kílẹ̀ kóde fún àbí kílẹ̀ ẹlẹ́yìí wà ẹlẹ́ẹ̀la ẹ̀mí ẹlẹ́ẹ̀kó jẹ ẹ̀la ni ẹ má kó jẹ ẹ dákun ẹ ṣe jàre àti ẹ̀fẹ̀ bá ń kẹ́ Àjọkẹ́ God bless you ìyàwó Ìjẹ̀bú Òdòró bẹ́ẹ̀ ni ọmọ awúre fàṣẹ ìbànú bẹ́ẹ̀ ni ẹ̀yin lọ́mọ ọ̀tajà fowópamọ́ wọ́n máa ń tọ́jú owó wọn Ìjẹ̀bú can save Ìjẹ̀bú can do things ṣe bá ti bọ́ báyìí when they surprise you Ìjẹ̀bú kékeré Ìjẹ̀bú owó ni Ìjẹ̀bú ẹ bá mi gbé gbòòsà fáwọn Ìjẹ̀bú mi o Ìjẹ̀bú olóríire tó sọ wá dolówó lẹ́yìn Ọlọ́run òun ni Ìjẹ̀bú èmi mọ àwọn màmá mi ta àwọn Ìjẹ̀bú tó ta tẹ kíní fún mi èmi mọ iye tó ti jáde látọ̀dọ̀ ọ̀dọ̀ wọn sọ́dọ̀ mi ọmọ kàrẹ́ wo ló fún mi lówó ẹ jọ̀ọ́ ọmọ kàrẹ́ wo ló fún mi lówó God bless you àti ìfọ̀ Àjọkẹ́ God bless you mọ́mọ́ yẹn tó ti jáde lápò Ìjẹ̀bú sí àpò mi tẹ́ bá ti rí wọ́n ní behind a successful woman there is a man ẹ̀ ń gbọ́ ká tiẹ̀ ní ká dálẹ̀ ká túṣà èyí tó bá ti jẹ́ Ìjẹ̀bú tí mo ti mọ̀ rí wọ́n máa ń purọ́ ni àwọn èèyàn wọ́n lè change destiny o Ìjẹ̀bú dey take care of ọ̀nbẹ́ wọ́n tọ́jú obìnrin ṣé wá sọ reality fún yín even àwọn tí mo fẹ́ rí tó jẹ́ Ìjẹ̀bú tí mi ò fẹ́ gangan wọ́n fowó wọ́n ṣe rí ẹni tí wọ́ọ̀sì jù láyé tí mo pàdé láyé mi tó wọ́ọ̀sì jù ẹ má bínú ẹ̀yin ará lé bàbá mi ẹgbà kẹjẹ́ ní wákàtí ẹ má bínú mo ẹ ti understand Ondo State ni baba first born mi from Ondo State sísí ẹ̀ rírí orí burúkú ẹ má bínú o Ondo lè fẹ́ra wọn tẹ́lifọ̀ pé àwọn ìyá yẹn ti kú tó lọ advice mi má kà sí Jẹ̀bú o má lọ Jẹ̀bú ojú kìnìyàn náà ni mo gbé everybody wá ní some mentality about that Ìjẹ̀bú ṣe èèyàn alálùbáríkà Ìjẹ̀bú àwọn òyòkọ́ mi tí mo mọ̀ Ìjẹ̀bú èèyàn ni wọ́n ṣé láti ọ̀dọ̀ àti Àjọkẹ́ mo fẹ́ sọ ni ṣé láti ọ̀dọ̀ àwọn kan tí mi ò fẹ́ dárúkọ tó máa ní ẹjọ́ ẹgbẹ́ máa Ìjẹ̀bú èèyàn ni yín ẹ máa jó lọ mò ń wẹ̀ yín èèyàn ni yín kò sí kankan tó máa ṣe yín ẹ ń gbọ́ ṣáà ti fún mi láyọ̀ ẹ̀ náà ni nínú àwọn tó gbéṣẹ́ fún mi Ìjẹ̀bú ni mo ń bọ̀ o lọ́dọ̀ brọ́dà mi yẹn mo ń bọ̀ bọ̀ tí lè ní ṣé Ìjẹ̀bú wọ́n gbéṣẹ́ fún mi wọn ò sọ pé bóyá owó tí mo pè fún wọn ní ọjọ́ yẹn lọ́hùn owó yẹn pọ̀ Ìjẹ̀bú wọ́n jẹ́ owó lù mí báyìí ni wọ́n ní èlò ni 10,000 kí ni má jẹ́ ń sọ tán kó máa jọ ẹ́ tó Ọlọ́run wọ́n jẹ́ owó báyìí pé kí ni ṣó ń bẹ́ẹ̀ kí ni kan náà mo ń ṣagídí láti jọ ẹ̀nì kí ló dé ẹ̀yin obìnrin tẹ́ máa ń fẹ́ sórí bẹ́ńbẹ́ sọ́kọ yín ẹ jẹ̀yà pẹ́ ẹ máa bú ọkọ yín ọ̀rọ̀ lànà kò ṣeé rí fín Yosha, you must worship your small God. Lẹ́yìn Ọlọ́run, òun náà ló kú mi kú. Ẹ lọ gbọ́ kẹ́sẹ̀tì yẹn. Ẹ̀yin ìkà rẹ̀, ẹ má bínú How Market. Ondo State, How Market. Nítorí àbá ṣe lè máa sọ, mí àárẹ̀ treat case o na stream, you know.
nígbà yẹn mo ti di speaker nsìn yẹn tí ọdún gbà yẹn evangelist bọ̀ tí sìn ibi tá a bá wà wá yẹn mo ń kọ̀ bẹ́ẹ̀ mi ìtún ṣe àlè mi ò máa sọ tó tọ́ ṣé ti ẹyin máa sọ tó tọ́ our market ẹ̀yin Ondo state ẹ má tẹ̀jẹ́ sọ pé kàrẹ́ nìkan our market àwọn Èkìtì betrayal is not good Ìjẹ̀bú no dey betray themselves o bá a wà bẹ́ẹ̀ ni ọmọ alárẹ̀ ọmọ lè sí yẹn wà ló máa gbọ́ tó bá ti sọ pé ọmọ alágbájá ni o Ìjẹ̀bú kì í ṣẹ̀gbà méjì ni ò ń jẹra wọn níyàn Ìjẹ̀bú méjì ń jẹra wọn níyàn wọ́n ń jẹra wọn bá wà bẹ́ẹ̀ ni ọmọ lè sí yẹn wà táwọn kan bá ń lọ tó kọjá lọ bọ́rọ̀ wọn gan ké wọn ní ọmọ lè sí yẹn wà tó bá jẹ́ ọmọ Ìjẹ̀bú ni ẹ lọ ó wá jẹ́ ọmọ àjòjì tó wá ti wà ayé ẹ bá jẹ́ nìyẹn ọmọ lè sí yẹn wà ìbáyín Ìjẹ̀bú 1 million ẹ̀yin Ondo state mi lè sọ pé etí máa tà yín lẹ́nìí mi ní tà yín o pé Ìjẹ̀bú 1 million àfi 1000 sórí Ondo Ìjẹ̀bú 1 million àbí kí n fi bílíọ̀nù sí Ìjẹ̀bú ni Ìjẹ̀bú you are too much gbà bẹ́ẹ̀ ẹ rí from one Ìjẹ̀bú to Ìjẹ̀bú tó bá ti ṣe ni wọ́n wá ń tàkà Ìjẹ̀bú na person o ó bá ti rí Ìjẹ̀bú ó réèyàn tó bá ti rí Ìjẹ̀bú ó ti réèyàn kò sí Ìjẹ̀bú kò séèyàn ẹ má bínú ẹ̀yin tẹ́ kì í ṣe Ìjẹ̀bú ń bí òǹdí Ìjẹ̀bú àti Oǹdó ló ṣe competition bọ̀ wọ́n gbégbé orókè yẹn wọ́n ṣe kí ni wọ́n gbé sí Oǹdó àmì Ìjẹ̀bú Oǹdó báwo má bínú ẹ̀yin Oǹdó mi ò sọ lé bàbá mi nù mo ṣáà ti sọ ọ̀kan tí wọ́n ṣe fún bàbá mi tẹ́ ṣe fẹ́mi náà so èwo ni àbúrò iye kí wọ́n máa tọ́ra mi jẹ ni mo kàn máa ń kíra mi náà ni mi lè sọ lé bàbá mi nù ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ṣe ó ní wàá fi ìyá ẹ̀ sí àti bàbá ẹ̀ kémi tó fi yín lẹ̀ gan lẹ́yìn ti fi mí lẹ̀ so Ìjẹ̀bú ṣe kí ni ẹ ṣe Ìjẹ̀bú thank you Ìjẹ̀bú love you I love Ìjẹ̀bú I know what I'm saying I love you love Ìjẹ̀bú kẹ́ tó fi mí lẹ̀ wọ́n jẹ́ Bíbélì sọ pé ó náà yóò fi ìyá ẹ̀ sí bàbá ẹ̀ sí ẹ̀yẹ́ mi wọ́n ní kí n fi yín lẹ̀ kí lọ́ọ́ dáa pọ̀ mọ́ ẹ̀ tí fi mi ò fi mi tí fi yín lẹ̀ báyìí lọ sọ pé leave me alone Ìjẹ̀bú rí mi gan wọ́n ti mọ̀ ọ̀nà mọ̀ rí ìjìká rẹ̀ ẹni sọ mí ló ṣèyàn nù ẹni bá rí mi eré yẹn Ìjẹ̀bú wọn ní spiritual eyes so educated so spiritual so intelligent it takes the grace of God to detect some things Ìjẹ̀bú they are scientists they can detect things they can see God give them that spirit of knowledge power ẹ mọ̀ kéèyàn tó dìde máa wà happy máa lọ pàtí kó mọ nǹkan ṣe kó máa rìn gbẹ̀rẹ̀bẹ̀ ẹ lọ béèrè wò ní ìlú Nàìjíríà yẹn wọ́n bá fẹ́ mú àwọn tó ti ṣe dáadáa tán fẹ́ sọ pé tán bá fẹ́ sọ̀rọ̀ èèyàn ní ìlú Nàìjíríà yẹn Ogun State ni ẹ má jẹ́ àfẹ̀gàn sí ẹ̀gàn ò ní kéyìn má dùn o kémi tó wá láti Ondo State kí n tó wá di pé ṣe bó ni mo sọ pé Ondo yẹn wọ́n ṣe mẹ́nìtì mi ní purọ́ mọ́ yín ẹ̀yin ará Ondo State especially Ìkàrẹ́ yẹn ní tẹ́ ẹ ṣe ni mò ń sọ mo sọ nu kẹsẹ̀tì mi kan ẹ mọ̀ bínú o àbí kí n purọ́ ni mo ní kò mo tún délé ń jẹ́ ìgbà tí mo lọ Ìkàrẹ́ mo tún blẹ̀ fún wọn pé màá ti ṣe kẹsẹ̀tì fún yín pé mo máa bú yín dáadáa nu kẹsẹ̀tì yẹn mo ní ẹ wá wọ ẹbí burúkú àkúrọ́mọ́ ni tako ni ẹbí tí mo ní ẹbí ìkà ni wọ́n ní ìyá bàbá mi kan ìyàwó bàbá tí wọ́n ló kú sí ìyá bàbá bọ̀ yìí ó ní ẹni yọkọ mi ìyẹn mi pé ìyá ọkọ mi ẹni yọkọ mi ẹni mo mọ̀ láyà o mi ní kéènì ó ní mo mà láyà mo ní kíni kan náà ẹni mo bú gbogbo kàrẹ́ báyìí ó ní mo bú gbogbo kàrẹ́ báyìí mo ní ṣebí kan tẹ́ ń ṣe ni mo sọ èwo ni wọ́n bú gbogbo kàrẹ́ nǹkan tó máa ń pèlè ìbúlé léyìí o ẹ̀yin èèyàn ẹ jẹ́ torí Ọlọ́run nǹkan máa ń pèlè ìbúlé léyìí tó bá ṣe tó bá rà mọ́ ẹ ó ló máa bí ẹ nínú pé ò ṣe torí ẹni ṣe bá ti tó bá ti tí ó bá ti àwọn Ìjẹ̀bú náà tó bá sọ pé má ṣe báyìí tí bá ti náà ti fẹ́ júmọ́ mi èmi náà tó bá fẹ́ júmọ́ mi mà fẹ́ júmọ́ ẹ̀ iná pèlè ìbú nìyẹn nísìnyí báyìí mo bú Ìjẹ̀bú mo lè bú wọn tó bá ti rán júmọ́ mi jù pé kí ló dé èébú nìyẹn ṣùgbọ́n tẹ́ bá ti ṣe nǹkan tó bá ti ṣàlàyé fún yín pé ẹ ṣe ìyẹn ò ṣe bú mo ní Ìkàrẹ́ bí tẹ́ ṣe ni mi ò bú yín ó níye wọ́n bú gbogbo Kàrẹ́ báyìí ní mi bú gbogbo Kàrẹ́ mọ̀ bú Kàrẹ́ níṣì mọ̀ ṣàlàyé náà yọ̀ ṣe
mi nílé ni mo máa ń ṣàlàyé nǹkan tó ń sọ àbí nǹkan mo máa ń ṣàlàyé nǹkan tí wọ́n ṣe ni mo ní ẹ wo bàbá Bọ́lá Tinubu níjọ́sí ó fún wa ní Abrahamu ó ní kó ṣe gọ́vnà ìlú Ìkàrẹ́ bẹ́ẹ̀ ni ẹ dìtẹ̀ mọ́ ẹ̀jọ́ wọlé mo ní Ìkàrẹ́ o ẹ lọ́wọ́ gbogbo Ìkàrẹ́ kò mà sóhun tó da níbẹ̀ láti mo sọ gbogbo ẹ̀ pátápátá ó níye wọ́n mọ̀ bú Ìkàrẹ́ tó mo ní kéènì kéṣẹlẹ̀ ṣé bí kò tó ṣẹlẹ̀ mo sọ true sayer wọ́n dẹ̀ ti sọ fún mi pé kì í ṣe jọ́ mi no be my fault o they say na so my baba my biological father ṣe mọ̀ pé inú ẹ̀jẹ̀ ló wà wọ́n ní ó máa ń sọ̀rọ̀ ó máa ń sọ tòótọ́ ayé dẹ̀ kò tọ́ ayé kò tọ́ but bá ṣe kò tọ́ náà a máa sọ kọ́lọ̀ òun lè sọ pé awí tiwa ọrùn wa mọ́ mo mọ̀ wí tèmi ọrùn mi mọ́ o Ìjẹ̀bú ọ̀rọ̀ yín orí mi mú wà àwọn tí mo fẹ́ polówó ọjà fún lénìí tẹ́ ẹ̀ bá ti ń ṣe Ìjẹ̀bú tẹ́ bá ti náìsì sí mi bírú bọ̀dá mi ọba Adémọ́lá yẹn máa polówó yín pẹ̀lú Ìjẹ̀bú Ìjẹ̀bú market ni mo fẹ́ polówó lẹ́nìí Ìjẹ̀bú pure Ìjẹ̀bú no mixture ṣótán Ìjẹ̀bú ni mo fẹ́ polówó lẹ́nìí kò sí àdàlù kankan lẹ́nìí o ẹni bá ní má polówó Ìjẹ̀bú ẹni bá ní má polówó Ìjẹ̀bú ẹni bá ní má polówó Ìjẹ̀bú lẹ́nìí mi ìfẹ́ bínú mi kò tiẹ̀ sí bínú lọ́rọ̀ mi ṣó ti yé bọ̀ lẹ́ni kò sí àdàlù pure Ìjẹ̀bú ni ilé tí n bá polówó Ìjẹ̀bú ló ní mọ́tò orin tí n bá polówó lẹ́ni táwọn ìlú bòmí bá kọrin mi ìpolówó wọn o lẹ́ni ọmọ Ìjẹ̀bú orin Ìjẹ̀bú mo fẹ́ polówó òrìṣà Ìjẹ̀bú òye òrìṣà Ìjẹ̀bú òye òrìṣà ìtọ́ bá lè ṣe tán tí wọ́n lè ló ti pàdúrà lẹ́kọ̀ọ́ ń pòrìṣà Ọlọ́run ló ń jẹ́ òrìṣà ẹjọ́ o anybody má crucify mi o Jésù ti kú lórí igi àgbélébù kémi lè yè ní o èmi ò ní kú ikú kan bí òṣè yè ní kémi kí ó yè láti máa ròyìn iṣẹ́ rere Ọlọ́run o bẹ́ẹ̀ ni òrìṣà Ìjẹ̀bú òye òrìṣà Ìjẹ̀bú òye òrìṣà Ìjẹ̀bú wá gbé wá níjà o ayé lè òrìṣà Ìjẹ̀bú wá gbé wá ọba ń ta ló ní Ìjẹ̀bú a jẹ́ kí Ìjẹ̀bú san wá o Ìjẹ̀bú ti san gbogbo ọmọ Ìjẹ̀bú ẹ jẹ́ kí Ìjẹ̀bú sàn mí Ìjẹ̀bú ni mo dé tí mo dolówó tí mo dolọ́lá mo fẹ́ràn Ìjẹ̀bú èmi ò jẹ́ yájú sí Ìjẹ̀bú Ìjẹ̀bú ládé orí mi Ìjẹ̀bú láṣọ mi Ìjẹ̀bú lára mi lẹ́yìn Ọlọ́run Ìjẹ̀bú ló kù mí kù èmi ò jẹ́ fi Ìjẹ̀bú ṣeré láéláé torí pé Ìjẹ̀bú ṣèyàn Ìjẹ̀bú bọ́ mi gbogbo wọn ń pariwo ó tóbi fàkíà ó tóbi ẹ̀rìmọ̀ ọpẹ́lọpẹ́ Ẹlẹ́dùmarè ọpẹ́lọpẹ́ ọlá Ìjẹ̀bú ni mo fi ń mí ni mo fi ń ṣakọ Ìjẹ̀bú ló mí sí mi lára tí mo fi dìkì mo wá nípọn torí ọlọ́lá níjẹ̀bú olówó níjẹ̀bú Ìjẹ̀bú ṣènìyàn tó bá ti bá Ìjẹ̀bú relé bẹ́ẹ̀ ni wàá jẹ ìfọ́kọ́wọ́ máa fọ́njẹ tẹ́ ẹ lọ́rùn ni Ìjẹ̀bú a máa fẹ́ aya aṣàlẹ̀ jẹ̀jẹ̀ tún ni wọ́n bí ẹni tí òróbìnrin rí wọ́n fẹ́ràn aya wọn ju ara wọn lọ Ìjẹ̀bú o Ìjẹ̀bú o Ìjẹ̀bú ṣèyàn ẹ ò mà ní kú lọ́mọdé gbogbo Ìjẹ̀bú tó ń bẹ lórí ètò mi ẹ ò ní fàìsàn ló gbà orí yín ò ní burú o ẹ ò ní kú rèwerèwe adé orí tèmi náà ọmọdé ló ń bẹ nísinsìnyí yóò fọwọ́ pawú yóò fẹ́ rìkìjòbì mo fẹ́ràn Ìjẹ̀bú gan ni ètò ṣẹlẹ̀ níjọ́sí o ara ìfẹ́ ló ta mí èmi ò jẹ́ rọ́ọ̀bà fín nítorí ilé ọba ni wọ́n ti bí mi mo fẹ́ràn ọba mo sì láìka àṣà ọba mẹ́rìndínlógún ló ti wàjà nílé bàbá mi èmi ní aya òkè náà aya Ìjẹ̀bú bẹ́ẹ̀ ni God bless Ìjẹ̀bú people this morning àwa Ìjẹ̀bú ẹ̀yin Ìjẹ̀bú ọwọ́ yín dà mo ti ẹ̀rọ wọ yín mo ò gbúdọ̀ máa sápá wọ yín dà I can see your hand gbogbo ohun tí ẹ dáwọ́lé lónìí ẹ ti dáwọ́lé ẹ ó ṣe rere whatever you lay your hand you will prosper you will make it more you will succeed mo rí pé àwọn èèyàn àwọn Ìjẹ̀bú nìkan ló da ọlọ́run bolẹ̀ oh my God tòótọ́ people can jealous you bọ́dá Adémọ́lá mo mọ̀ pé kì í ṣe Ìjẹ̀bú ẹ bá ti help condition nígbà tí èèyàn bá when you love me the white people say when you love me you love my dog
Why this morning now? When I'm pressing Ijebu, but Abademola, you love me now? I don't even see you because I dey press Ijebu. I know you are from Osun State. Why now? When you love me, you love my dog. Why are you not loving and pressing love because of Ijebu this morning? I love you guys. Thank you this morning. I appreciate you. Oh, yeah. Ijebu Jojo. Yes, Ijebu Jojo. Benny, ìkàrẹ́ nìkan ló mọ ń jòjò. Ijebu Jojo. You're naughty beauty. Ijebu Jojo. Ìkàrẹ́ ni mọ ń jòjò. Àwọn ló mọ̀. Ìkàrẹ́ ló mọ ń jòjò. Ìkàrẹ́ our market. Ìkàrẹ́ our market. Ìkàrẹ́ our market. Our market. Our market. Ìjẹ̀bú gbà fún ẹ wá bá mi gbé gbòsà fún Jẹ̀bú mi o. Àwọn ọ̀dọ̀ Adéwọlá ti dé. God bless you. God bless you. Bẹ́ẹ̀ni, don't worry. Your time is coming. Ẹ bọ́ lórí ire yọ̀ kí ire ẹ lè wá ẹni bẹ́ẹ̀ ni mò ń bọ̀. Ìjẹ̀bú, God bless you this morning. Ẹ wá bá mi gbé gbòsà fún Jẹ̀bú mi o. Ìjẹ̀bú olórí ire tó sọ mí dolówó. Ẹ ti rí ìjọ Ìjẹ̀bú ni wọn mọjọ́ ní ẹ má bínú Ìkàrẹ́ mọ̀ bínú ẹ má bínú jàre ẹ má bínú Ìkàrẹ́ market wọn mọjọ́ Ìjẹ̀bú mo ti kọjọ́ ẹ má jẹ́ ntàn yín Ìjẹ̀bú mo ti kọjọ́ ẹ mọ̀ pé Ìjẹ̀bú sí mẹ́kọ̀ọ́ ṣe mọ̀ pé ńgbà kan mo nígbà kan táwọn sísà mi kan wá nígbà yẹn àṣẹ wọn ti bá Jẹ̀bú yẹn tó bá ti dé Ìkàrẹ́ báyìí náà wọ́n máa rọ́ tíkẹ́ náà wọ́n sá ẹwẹ́ sọ ma ni èdè Jamaica yóò dé ọjọ́ èdè ìlú òyìnbó lójú mi gbé ẹwẹ́ sọ òkè ní wọ́n máa wo àti yẹn ẹwẹ́ sọ náà ní ẹsọ ìyẹn wọ́n náà máa dáwọ́ lóhùn á ní bẹ́ẹ̀ mi lọ á ní garage mà ní Ìjẹ̀bú á ní ẹwẹ́ sọ wọn ní á ní jọkọjọkan náà ìjọkọjọkan ẹ má jẹ́ ntàn yín o àdúrà tẹ bá gbà ó máa ń gbà mí níjọkànjọkàn mi náà máa sọ èdè yìí o èmi náà máa ń tẹ pé Ìjẹ̀bú nígbà tí mo dé Ìjẹ̀bú báyìí kán wọn ṣọ kán tó pọ̀ látòkè báyìí kó match Ìjẹ̀bú ni Ìjẹ̀bú you are too much. bẹ́ẹ̀ni òrìṣà mi lẹ́yìn Ọlọ́run Ìjẹ̀bú ló wà Ìjẹ̀bú ló ní wákàtí àti ọ̀wọ̀ tí lẹ́yìn tí Ọlọ́run tó ń fún wa ní oore ọ̀fẹ́ Ìjẹ̀bú ló ní sáà àti àkókò tí à ń sọ yìí Ìjẹ̀bú sì máa reign forever tí Jésù yóò fi dé a ò ní gbẹ̀yìn torí pé ibi tí èèyàn bá ti fi ẹlẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ló máa ń ṣọ́ tán bá sì fi iyọ̀ sí ló máa ń ṣomi sí ní ìgbà tó o bá ti rọ̀ mọ́ ìlú ibi tó o bá ti lọ́kọ ó ti di ọmọ ìlú náà wọ́n ti jẹ̀bú láìsí mi wọ́n ti jẹ̀bú láìsí mi wọ́n ti ṣe kí ni wọ́n ti jẹ̀bú láìsí mi Ìjẹ̀bú I love you too much. Bí mi ò rí Jẹ̀bú mi ò lè lẹ́yìn Ọlọ́run o oúnjẹ máa ń rùn sí mi bí mi rí Jẹ̀bú bí mi báyìí Jẹ̀bú kan máa ń fa gidi ṣe ni Jẹ̀bú báwo ẹ má ṣe kí n sọ tòótọ́ fún yín ẹ má dẹ̀ fi yẹn ẹ má máa ṣe kinní fún mi o kí n kàn sọ tòótọ́ tòró dáa Bíbélì máa sọ pé ká sọ say the truth I just want to say the truth o if I don't see talk to Ìjẹ̀bú at times that they abuse Ìjẹ̀bú say they pay me sef I just dey manage they pay me but I just dey do gbẹgbẹ ọmọ Ìkàrẹ́ ṣe pé Ìkàrẹ́ people dey wọ́n ní agídí even if that thing dey pain them so they still dey do akọ ma patch gun you understand they pay me o e dey pain them tòótọ́ anytime wey I dey abuse Ìjẹ̀bú like this na agídí I just dey do ẹmọ ojú kakọ fojú sí gbé kí ni ìyẹn lè ṣe máa rí pé màá kọ́ ṣé báyìí pé àmì mo rí ni na ìgbọ́jú I dey use o. You know Ìkàrẹ́ people, Ondo people, they sabi agidi. Even they mama never even mama agidi. I go advise you Ondo people, you sabi that agidi no dey do anything for you. You see, somebody show me that they say màlúù lọ ta wọ́n pa, ó wá mú màlúù yẹn, ó wá bẹ̀rẹ̀ sí gbà pa, ṣé máa dùn ni. Ondo people, stop that thing, jare, stop your fuckery. Ìkàrẹ́ especially, stop your fuckery. I beg you, leave something. Leave something.
something where you throw away, somebody just speak her, they give her food, they maintain her, they shake it, and you come, they tell me, say, now waiting. I beg, no, they tell me to abuse Ijebu. God knows the people. I beg, no, they tell me. No, my Ijebu people don't mind them. Now, Ikare people, they tell me. They make her, they do. We can do like this for them. And if you call them, say, nobody will answer you. Ikare na, Gbenga, why you gonna bring your brown face? I beg. Ikare person here, just hide your face. If you don't get better thing, if you don't get money, hide your face. Ijebu get money, they don't hide your face. That brown face, I beg, hide your face. Wait, don't bring your face by that face here. Yes. Àwọn kan ti ń gbé wọ́n ti ń gbé tributability wa. Ẹ má dẹ̀ tún mo ń praise Ìjẹ̀bú ẹ kàn gbé me. I no go read down because I no want the thing where I don't talk. Me I dey like to follow my word. My yes, my na, my yes. I know you no go say anything here to provoke me. If Ijebu get money, they no hide their face. Ikare, if you don't get money, hide your face. Okay? Ikare people, if you don't get money, hide your face. Okay? Ijebu get money. See, they know they hide. Ijebu na golden fish, yo. Where they go hide? Golden fish if you hide. They no be kí lorúkọ ẹja yìí tó máa ń help ọkọ wọn ń dọkọnù ẹ̀yin wẹ́ẹ̀lì ẹ̀yin kí lorúkọ ṣáàkì ló ń dọkọnù wẹ́ẹ̀lì ò kí ń dọkọnù. Ijebu na bad na good person now. If they see your distance, your ship won't fall, it won't collapse. Now so they go they do like this. You no go fit follow. Ijebu too much. And they gbádùn Ijebu jàre. Kíni Ijebu o adùn ni owó ni TV Ijebu owó gbogbo nǹkan Ijebu. Ijebu no quality. Ijebu they no quality they see. Obìnrin tó quality Ìjẹ̀bú ló máa fẹ́ tẹ́ bá ti obìnrin kan tó bá ti fọ́n tẹ́ bá ti obìnrin kan tó bá ti ṣe gbangba torí pé Ọlọ́run gbangba lọ́lọ́run mi Ọlọ́run ńlá lọ́lọ́run mi ó fún mi nídìí ńlá ó tún fún mi lọ́yàn ńlá ó fún mi ní bọ́dì ńlá toró jẹ́ Ọlọ́run ńlá lọ́lọ́run mi ó fún mi lẹ́nu ńlá toró ní ẹnu ńlá ó lágbára ńlá ó ń ṣe ńlá ó fún mi lọ́yàn ńlá ó fún mi ní bọ́dì ńlá. Ìjẹ̀bú ló mọ gbogbo quality yẹn. Those who don't know the quality they just say hey but the Ìjẹ̀bú don't see things. Ìjẹ̀bú sabi their sense. Ìjẹ̀bú I respect you honestly. Ọlọ́run ò ní yé mi àti Ìjẹ̀bú o báyìí báyìí la máa rí lọ́rọ̀ èmi àti Ìjẹ̀bú o a ò ní rí báyìí báyìí o ẹni tí àdágbére fún kò ní mọ bí tá a lọ o ẹni tó bá ní tó wà nílẹ̀ báyìí tó bá lò máa dàrú ayọ̀ wa ìfẹ́ mi àti Ìjẹ̀bú bá ṣe ń wora wa báyìí ẹni tó bá lò máa bàjẹ́ Ọlọ́run máa bá wa kápá wọn o. Ìjẹ̀bú mo gba ti yín Ìkàrẹ́ ló sọ pé gbogbo àti má ti ṣe Ìkàrẹ́ ló máa ń fẹ́ jùmọ̀ mi Ìkàrẹ́ mi ò fẹ́ sọ ṣùgbọ́n kò dáa as a child of God ṣó ti yé as a child of God kò dáa kí n má sọ. Kí ló wá ìjà Ìkàrẹ́ ni kí ló wá débẹ̀ Ìjẹ̀bú ṣe bá sọ pé kó má lọ ibi tó ní má lọ ẹ̀yin tẹ́lẹ̀ má lọ Ìjẹ̀bú ibi ẹ̀yin gan ẹ ready láti accommodate mi sílé ẹ wá ní má lọ Ìjẹ̀bú ẹ̀yin lẹ fẹ́ jùmọ̀ mi ẹ̀yin lẹ Ìkàrẹ́ ẹ̀yin lẹ ń ṣe mí Ìkàrẹ́ ló ṣe mí Ìkàrẹ́ ló ṣe mí ṣùgbọ́n Ọlọ́run ti gbàgbára lọ́wọ́ àwọn tó ń ṣe mí ọpẹ́lọpẹ́ Ọlọ́run gbà tí mo dé ìlú Ìjẹ̀bú ibẹ̀ lọ́lọ́run ti dá mi lọ́lá mo wá jó fún Olúwa mo wá fayọ̀ fún kò tiẹ̀ ń ṣeré. Ìjẹ̀bú ti kí náà kàn how do you know Olúwa Tóyìn yéò Àgbékẹ́ Ọpẹ́ I dey tell you say Ìjẹ̀bú people dey see vision no be say they go dey tell you na real thing they dey tell you. Ìjẹ̀bú ti kingdom come títí Jésù yóò fi padà dé àmín. Ìjẹ̀bú ni ẹni tó sọ̀rọ̀ yẹn Ìjẹ̀bú ni ó ní Ìjẹ̀bú ni ti kingdom come. God bless Ìjẹ̀bú today. Àwa fẹ́ sọ à ń bọ̀ ní Olúayé Káfàtà Olúọmọ of Federation kò ń ṣe Olúọmọ of Lagos Olúọmọ of Federation ẹ mọ̀ tó mọ Federation mo fẹ́ lọ yá òyìnbó ní ìlú Èkìtì
ní ìbúyàn o ìlú Èkìtì àti Ondo state náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ondo state náà wọ́n máa ń ní àwọn professor oríṣiríṣi àṣán ìwé Ọlọ́run má ṣe wá ní àṣán ìwé o Ìjẹ̀bú tó bá kàwé báyìí ẹ rí lára ẹ̀ bí ò kà ẹ rí ẹ lè rí Ìjẹ̀bú kó má tiẹ̀ kàwé gan òyìnbó ẹnu ẹ̀ máa dán gbére báyìí ni Ondo state á kàwé má bínú sí ìka rẹ̀ alẹ́ ẹrógò lénìí tán bá kàwé gan wọ́n ì máa sọ òyìnbó ìka rẹ̀ òyìnbó Ondo àwọn àti ìlú kan ní Nàìjíríà ni mi ò fẹ́ dárúkọ nílẹ̀ Yorùbá yẹn tán bá ti ń sọ̀rọ̀ tó Ondo bá ń sọ̀rọ̀ ẹ gbọ́ lẹ́nu ẹ̀ dẹ̀ gbọ́ tún kù ìlú kan ó súnmọ́ Èkó ó súnmọ́ Ìjẹ̀bú náà mi ì fẹ́ dárúkọ kó bá dà pé torí Ìjẹ̀bú Olúọmọ federation ṣé ẹ mọ̀ tó mọ federation Ìkàrẹ́ do you know the meaning of federation Olúọmọ federation Máyégún gbogbo general ṣé tún mọ gbogbo general ẹ mọ̀ tó mọ gbogbo general Yorùbá ìṣe general gbogbo general ṣètò ẹ ṣáà ti mọ̀ wọ́n bá sọ pé general Olúọmọ federation Máyégún gbogbo general Kàpódì tuti Olúayé káfàtà Kwamwa heo Olúọmọ federation Máyégún general Kàpódì tuti Máyégún gbogbo general wọ́n ní general Buhari general Ọbásanjọ́ general kìnnìkan general Igbádá general àwo general Kòkò Bàbá Ṣàsùn gbogbo general àwọn general tó tún ju general lọ Máyégún general Kàpódì tuti Máyégún general Olúọmọ federation ọmọ àlẹ́mọ́tò ṣàdíyà Kwamwan Àyìndé Wàsíù popularly known as K1 the ultimate Kwamwan wọ́n ní on the 15 ó ti less than 15 days sínsìn this Saturday another one tó ń bọ̀ lẹ́yìn ẹ̀yìn wọ́n náà ń bọ̀ ní Canada ayọ̀ náà máa dé sí Canada ẹni tó sì promote wọn náà owó orí lè máa pa ẹ̀ ní ṣọ́ọ̀tì nígbà tó bá ti kúrò lé tó ń bọ̀ ní Canada plane tó ń bá wọ̀ kò ní wọnú storm débi pé ó máa crash ẹ̀ ní kú lọ́mọdé wọ́n bọ̀ ní Canada ní on the 15th of November wọ́n fẹ́ wá sọ̀lù sí mi ní ìsàmbà kájọ mú jojo bẹ́ẹ̀ ni ó ní wọ́n fẹ́ sọ̀lù sí ẹ̀yin ti Canada ẹ ṣe kí ni dáńsì ṣù gbogbo bàtà jó yín ẹ ṣe kí ni ẹ lọ dọ̀ọ̀sì ẹ pọ́n gbogbo dọ̀tí ara ẹ̀ kúrò àbí kẹ́ ẹ lọ wá ìtọ́ bá ẹ ṣe kí ni ẹ prepare ẹ get ready ẹ mọ̀ pé tí ọba ṣáà ti ń ṣe Olúayé kò lè dàbí Olúayé kan ṣoṣo inú Wàsíù Àyìndé bẹ́ẹ̀ ni Alhaji Wàsíù Àyìndé K1 the ultimate bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀ nílùú Canada wọ́n náà ni Toronto ni wọ́n ń bọ̀ ibẹ̀ ni wọ́n ti ní wọ́n fẹ́ ṣe kíni wọ́n ní láti 8 kọ́ ni wọ́n ní ti down wọ́n ló máa lẹ́tìkẹ́ ó máa serious ẹ mọ̀ pé mo ti sọ pé lẹ́nìí Ìjẹ̀bú ni ilé tí n bá máa polówó náà ilé Ìjẹ̀bú ni àwọn tó ń ṣe owó ti Ìjẹ̀bú ni mo fẹ́ polówó lẹ́nìí my brother tomorrow I dey come special day I go do that one for you àti Àjọkẹ́ náà wọ́n tajà ní Amẹ́ríkà ni wọ́n wà táwọn náà ní boutique ilé Ìjẹ̀bú pure Ìjẹ̀bú ni èmi ń jẹ pure Ìjẹ̀bú ẹ má bínú tí máa fẹ́ gbàdúrà fún yín ògo lórí platform mi ní wákàtí Ìjẹ̀bú ni mo fẹ́ gbàdúrà fún ẹ má bínú Ìjẹ̀bú ẹ má bínú ìlú tí mo rí ìlú kan ṣoṣo tí mo rí nínú ní ilẹ̀ Yorùbá ní Nàìjíríà ẹ wá dá mi lóhùn ní ìgbà tí wọ́n sọ pé Jebusite ṣẹ́yìn rí other state
àwọn tó tún ní good lord ṣe díẹ̀ mẹ́ni àwọn Ìjẹ̀bú Ìjẹ̀ṣà but wọn ò sọ Ìjẹ̀bú Ìjẹ̀ṣà sínú bíbélì wọ́n ní Jebusite Ìjẹ̀bú ní ilẹ̀ ní Nàìjíríà Ìjẹ̀bú nìkan ló wà nínú bíbélì ọ̀dà ní ilẹ̀ Nàìjíríà mo sọ Ìjẹ̀bú ẹ lọ try ẹ lọ ṣe gbogbo feasibility studies sí ní kẹ́ lọ confam bóyá Ìjẹ̀bú nìkan kọ́ ló wà ńbẹ̀ ní ilẹ̀ Nàìjíríà bóyá ẹ máa rí state wọn kọ́ pé Ìkàrẹ́ site wọ́n sọ pé Àkúrẹ́ site wọ́n sọ pé Ìbàdàn site wọ́n sọ pé kìnìkan site kódà wọ́n sọ pé Ògùn site Ìjẹ̀bú site ni Ìjẹ̀bú site ibi tí wọ́n ti jẹ̀bú láìsí for long time wọ́n wá sọ fún mi Ìkàrẹ́ mo lọ kí ló lọ ṣe bẹ́ẹ̀ má lọ bẹ̀ láti lé ẹni bá tún fẹjú mọ́ mi báyìí máa tó bá ranjú mọ́ mi máa ranjú mọ́ ẹ tó bá tún sọ pé kí n mẹ́ni kankan máa ranjú mọ́ ẹ ni one day again when you give your life to God. Somebody say anytime táwọn bá ń wò mí ọmọ gbádùn àwọn kan ní gbọ̀ngàn lẹ́fìlà wa ẹ lọ tí àìkẹ́ lọ invest nínú ìyàwó yín ẹ̀yin ará gbọ̀ngàn yẹn torí ẹnìkan polówó rẹ̀ ń sí pé gbọ̀ngàn làwọn you can see that Ìjẹ̀bú pọ̀ gift talent mi ìṣakọ o mi tí ì dé o tẹ bá ra ọ gift mi tẹ tí fẹ́ máa lò lórí kiri torí pé níbi ìbàyẹn kó má kàn dé pé mo ṣe ní káwọn èèyàn lọ máa ṣe kíni ẹ lọ subscribe sórí YouTube channel mi ẹ ti understand kẹlẹ kí máa ṣàlàyé Ìjẹ̀bú ẹ̀yin Ìjẹ̀bú ẹ má ẹ wò ẹ ti lọ subscribe torí pé ó máa tó time kan tí máa sọ pé káwọn YouTube gan tó bá ti ní ẹnìkan tó fẹ́ ṣe tó bá ti subscribe máa ní àti pé but nísìn ẹ ti lọ subscribe ẹ̀yin Ìjẹ̀bú wọ́n pọ̀ gifts so invest in your wife ìwọ state ibòmí Ìjẹ̀bú invest ẹ̀rí wà tí mo fẹ́ Jẹ̀bú ṣé mo gbórin wá láti ilé ni ẹ̀rí tí mo kọ fújì Ìjẹ̀bú ni invest sínú ayé ìyàwó ẹ̀ ara nǹkan tó ń pọ̀ sí nìyẹn some people na wọ́n máa ara nǹkan ẹ̀bùn gbogbo ẹ̀ ni invest sínú ìyàwó ẹ̀ ṣé ti rí so kí nǹkan nìkan tí torí ẹlòmíì kí nǹkan nìkan ṣé ti rí investment wọn nìyẹn Ìjẹ̀bú ni wọ́n bọ̀ nílùú Canada ẹ jọ ẹ̀yin ti Canada àti ẹ̀yin tẹ́ wà ní state míì tẹ́ mọ̀ pé tẹ́ láìkì Alhaji Wasiu Ayinde tẹ́ wà lamẹ́ríkà náà wọ́n máa ń bọ̀ nílùú Canada o ẹ wá ṣe kíni ẹ̀túyáyá kẹ̀túyáyá mi mọ̀ bí tán ti ní wọ́n ta ẹ find out bí tán ti ní wọ́n máa ta tíkẹ́ẹ̀tì wọn èmi ò mọ̀ bí tán ti máa ta tíkẹ́ẹ̀tì wọn bọ̀tẹ́ tún find out lórí page wọn àti lórí àwọn iṣẹ́ tí wọ́n sàn ẹ̀ ṣáà tí mo bó ṣe ń lọ ṣùgbọ́n iṣẹ́ tèmi náà ni pé kí n polówó torí èyàn ò gbúdọ̀ fowó ròyìn kó má kọ lójú nítorí èyàn bá fowó ẹ̀rà èyàn ò gbúdọ̀ fowó ròyìn kó má kọ lójú kí n má lè polówó it's a taboo it's abomination mo dẹ̀ bẹ̀ pé àwọn ìkàlẹ̀ tó wà bíbá yẹn sí wọn máa sọ pé kí ló ń polówó fún sí àwọn nǹkan tó ń polówó fún a máa bí wọn nú sí pé wọ́n polówó fún Jẹ̀bú kò kàn yín ìkàlẹ̀ tó wà ń bẹ̀ yẹn ọwọ́ yín dà kò kàn yín how market mo polówó nìyẹn kò kàn yín ẹ̀yin tí Amẹ́ríkà ẹ ṣàwọlé wa ẹ gbórí wọlé Amẹ́ríkà àti Canada àti Toronto ọmọ ìyá ni wọ́n neighbor tí wọ́n close gan wọ́n jọ lẹ̀pọ̀ ní Táyé àti Kẹ́hìndé Canada and America Kẹ́hìndé kàn fi rìkíṣí gba ẹ̀gbọ́n ni ní ọwọ́ wọn ṣùgbọ́n àwọn ló kọ́kọ́ dé ṣe ti gbọ́ ẹ ra tíkẹ́ẹ̀tì ní ẹ̀wá kẹwò on the 15 wọn ló máa lẹ tíkẹ̀ kí wọ́n ló ń bọ̀ ọ́ ṣe ti yé olúwayé kò pé méjì olúwayé gbogbo jẹ́nìrà bẹ́ẹ̀ ni tẹ́ bá tí wọ́n fẹ́ ra ilé gbogbo ọmọ olúwayé káfàtà gbogbo ọmọ ojúṣe Agbọ́lá gbogbo ọmọ Ìjẹ̀bú kì í ṣe pé bóyá ọmọ ojúṣe Agbọ́lá nìkan gbogbo ọmọ Ìjẹ̀bú
gbogbo ọmọ Ìjẹ̀bú ni mo respect. I respect all of them. Àti gbogbo mojú ṣàbọ̀lọ̀bọ̀ tẹ́ bá fẹ́ ra lé Dami Àyìndé Barrister Basirat ó ń talé o. Gbogbo wọn pátá ni mo kí, àwọn tí mo bá dárúkọ àtàwọn tí mi ò dárúkọ, gbogbo wọn pátá ni mo máa ń kí, mi ò lódì kankan. Love all of them. Àti gbogbo Ìjẹ̀bú àsèwò mo love wọn tó máa ń pa mí bí ọtí. Ìjẹ̀bú ń pa mí bí ọtí o. Tí n bá gbọ́rọ̀ Ìjẹ̀bú ń gbà mí báyìí ní máa ń ṣe nǹkan báyìí máa rí pé bóyá mo ti mọtí. Ẹ ṣáà rí juice ni mò ń mu. I know the but when you see tó bá ti rí nǹkan tó bá ti ó máa ń jíjà ẹmọ kí nǹkan máa pààyàn bí ọtí. Má pàdé ọtí kó dọ̀rùn. Ní tó ń ṣàkẹ́ tó orí tó ń ṣàkẹ́ ní tó ó tí ẹ ti sùn ó ń ṣàkẹ́ kó tó di pé ó súnmọ́ ń pa mí bí ọtí. Ẹ ti understand? Talk less of gbogbo Ìjẹ̀bú níjẹ́ rí yín fín èèwọ̀ ta ló rò lánàá mi ta ló fẹ́ràn mi. Ẹ má mà dáhùn o tẹ́ bá ṣáà ti rí pé gbogbo àwọn kan tó bá tẹ́ bá ti rí lórí YouTube àti tẹ́ rí káàkiri àwọn Ìjẹ̀bú àwọn Kàrẹ́mà ló ṣe kì í ṣe ìyàwó tẹ́ fẹ́ o. Èmi jẹ́ntìrẹ́dì ní èmi kì í ṣe fáìtà ẹ rí pé màmí náà àǹtí mi yẹn náà àyè yẹn náà Ìjẹ̀bú náà ni. Ẹ sọ fún mi orin Kàrẹ́ kan tí mo mọ̀ ọkọ musician wo ló wà ń Kàrẹ́ orin Kàrẹ́ orin musician lè wà ń Kàrẹ́ àmúdá mi ìmọ̀rin ẹ̀ kan orin Ìjẹ̀bú ni mi ìmọ̀rin Kàrẹ́ kankan pọ̀ yàtọ̀ sígbà tí mo wà ní school kan mi ti ẹ̀ rántí mú àwọn orin ìbílẹ̀ yẹn mi ti ẹ̀ tún rántí àbí mo rántí ilé Kàrẹ́ ni mo rántí ilé mi inú gbàtí mo rántí gbàtí mo máa kọ mo rántí ilé òwe mo rántí ilé ìgbà mo gbé gbági mo mọ̀dé dùgbẹ́ mo rántí omi kan láṣọmọ mo rántí omi kan lókèlà gbági àti dùgbẹ́ nìyẹn gbàtí mi ò tí ì dé Ìjẹ̀bú ni mo máa rántí ilé jẹ́ kí n sọ kankan fún yín Kàrẹ́ jẹ́ kí n ja yín tán ó ní ìgbà tí mo dé gbági Ìbàdàn ló wà mo dé dùgbẹ́ Ìbàdàn náà ni ọjọ́ tí mo ti dé Ìjẹ̀bú mi ò rántí ilé Kàrẹ́ kankan ilé wo àwọn Ìjẹ̀bú kan tún bẹ̀ mí pé lọ lé kí ló dé tó fi lọ lé mo ní yà máa wò ó tiẹ̀ máa wò ó tẹ̀rẹ̀ ní Ìjẹ̀bú mo ní máa wò ó tẹ̀rẹ̀ máa wò ó tẹ̀rẹ̀ ó ní why you not going home Ìjẹ̀bú á tún sọ òyìnbó fún ẹ Ìjẹ̀bú wọ́n á sọ òyìnbó bẹ́ẹ̀ tó ń lá oyin ìyá kan náà sọ̀rọ̀ lórí kíní yẹn Ìjẹ̀bú ní mẹ́wàá Ìjẹ̀bú rẹ̀ wà Ìjẹ̀bú tó bá ń sọ òyìnbó náà I speak in the front of when I stand in the front of kíníkọ I can speak friendly I can do this Ìjẹ̀bú I know that anybody they joke with Ìjẹ̀bú they the person won't pay me the person won't pay me they tell you Ìjẹ̀bú can speak wọ́n dé máa wò wọ́n nulẹ̀ pé ṣé òyìnbó ni àbí Ìjẹ̀bú ẹsẹ̀ òyìnbó ẹsẹ̀ Ìjẹ̀bú máa tán kẹ́nẹ́kẹ́nẹ́ ò lè rí àwọn ọmọ Ondo state yẹn Ìkàrẹ́ yẹn má bínú Ìkàrẹ́ market today má bínú Dami ìwọ ló jẹ́ ndé mi dé tí dé o fún Kàrẹ́ mò ń bọ̀ ni o mi ìwọ ni mo pè Kàrẹ́ kò dá mi lóhùn mo máa pè Kàrẹ́ ò máa dá mi lóhùn Ìkàrẹ́ ẹ wá ní kí n má lọ sí Ìjẹ̀bú Ìkàrẹ́ kí ni kí n tún ṣe mi try fún Kàrẹ́ má máa pè Kàrẹ́ wọn ò ní dá mi lóhùn má máa pè Kàrẹ́ mi ìjẹ́ pé Ìjẹ̀bú lẹ́ẹ̀mejì kan má gbé wàá sẹ́ndì mẹ́sẹ̀ sórí fóònù Ìkàrẹ́ wọ́n máa yẹ bí pé wọ́n rí tó bá ti sẹ́ndì fóònù sórí Ìjẹ̀bú báyìí kíá ni wọ́n ti kà mo ti rí o ló ń jẹ́ bẹ́ẹ̀ Ìjẹ̀bú God ó mà ṣe o kí ni mo ṣe fún yín náà tẹ́ fi láìkì mi tẹ́ wá fi gbé mi lọ sí Ìjẹ̀bú mo sì ti mọ̀ pé ẹ ti establish mi ní Ìjẹ̀bú níbi tí máa ti fẹsẹ̀ mi sí ẹ máa gba ibẹ̀ fún mi ẹ ti ń gba ibẹ̀ fún mi tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ṣe ń bless Ìjẹ̀bú lẹ́ ń bless mi Ìjẹ̀bú ń fine èmi náà wá ń fine Ìjẹ̀bú máa rámú èmi náà wá máa rámú Ìjẹ̀bú gbádùn wọn gbáfẹ́ èmi náà gbáfẹ́ Ìjẹ̀bú mọ̀ èèyàn èmi náà dẹ̀ ti mọ̀ èèyàn ó mọ̀ Ìjẹ̀bú ò tí mọ̀ èèyàn wọ́n ní tó bá ti dé patí a máa ṣọ́ Ìjẹ̀bú mo fi jọ Ìjẹ̀bú tó bá débì kan báyìí wá ti mọ̀ Ìjẹ̀bú rò wà ọmọ alárẹ̀
alárẹ̀ ni wọ́n máa ń náwó owó alárẹ̀ nìkan ni wọn kì í ná owó alárẹ̀ Ìjẹ̀bú ẹ má máa wò pé wọ́n máa ní Ìjẹ̀bú láwọn owó alárẹ̀ owó yẹn dẹ̀ mi pé owó alárẹ̀ nìkan ni wọn kì í ná owó yòókù owó alárẹ̀ ni wọn kì í ná owó alárẹ̀ owó tó kù Ìjẹ̀bú máa ń náwó torí mi living testimony lèmi I can tell you with all my mouth Ìjẹ̀bú dey spend Ìjẹ̀bú ní Nàìjíríà yẹn gbàgbé ẹ̀gàn oníkóyin má dùn ẹ̀gàn oníkóyin má dùn Ìjẹ̀bú ni mo ti rí pé ìgboro ti bọ́rìn jù kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn wọ́n ti da orí sígboro ìlú ọmọdé gbogbo ọmọ àwọn tìtìtì ta ló ní silence bí graveyard no Ìjẹ̀bú ẹ̀ lè bá Ìjẹ̀bú òkè gbé láwọn no dull moment àná fẹ́ fi yẹn jọ ẹ̀yìn kàyẹ́ ṣẹ́ẹ̀tì ẹ̀ níyẹn má bínú market ṣẹ́ẹ̀tì ẹ̀ ní wá yá ṣẹ́ẹ̀ ní wá kọ́ mo ní kẹ́ lọ sí ìlú Ìjẹ̀bú kẹ́ lọ wò wọ́n bọ́ ṣe ẹ rè pé lásán ni mo dédé mú màmí àti àwọn àbúrò mi àti gbogbo wọn tí mo ní Ìjẹ̀bú ní kán máa bọ̀ tí wọ́n bá kó lóńdó sí àbúrò mi tó ń tìṣì ní Akin Adéyẹmí yẹn àṣẹ ló máa ń bọ̀ ní Ìjẹ̀bú nìyẹn Ìjẹ̀bú ni wọ́n wá kó lẹ́kọ̀ọ́ sí Ìjẹ̀bú náà lọ́ọ̀lẹ́ ní náà fi ṣe bẹ́ẹ̀sì ó tún bí mi nù gan pé kí lẹ̀ ń ṣe ní Ìjẹ̀bú Ìjẹ̀bú ẹ lé wọn lẹ́wọ̀n ò lè lé wọn ẹ̀mí àfíjì Ìjẹ̀bú làwọn tó máa ń fi àánú ẹ̀ já pè náà pé tí orí wọn bá kọ̀rẹ̀ tán ṣe nọ́mà pé wọ́n ì máa fi wọ́n já pè náà wọ́n ì máa fi wọ́n joyè ń bẹ̀ yẹn kẹ́lẹ̀ mọ́ bí tí Ìjẹ̀bú náà sì tó Ìjẹ̀bú you are too good relax jàre you are too good relax ta ló fẹ́ bá yẹn tó bá bá yín ṣe competition máa forward by disgrace Ìjẹ̀bú mà là ń pè Ìjẹ̀bú alárẹ̀ àfìdí pọ̀tẹ̀mọ́lẹ̀ àríbi tó kù ṣọ̀gá Ìjẹ̀bú ọmọ rẹ̀ níwà ọmọlágẹmọ mẹ́rìndínlógún ọmọ líle lóru lè ṣẹ́ṣẹ́ṣẹ́ Ìjẹ̀bú ìtàǹtẹ̀bọ̀ ń Jẹ̀bú Òde o Ìjẹ̀bú lẹ́kọ̀ọ́ sọ bẹ́ẹ̀ yẹn Ìjẹ̀bú ọmọdún ni mádé ọmọdún ni mọ́sùpẹ̀dì yẹn jẹ ẹlẹ́dìyẹ gògòmọ̀gà tí fẹ́ yẹn èyẹ bí awó ẹ̀dìyẹ gògòmọ̀gà ló bá lókùn ní Ìjẹ̀bú lé lọ́jọ́ sí ara òrókun ara òradìyẹ Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là Canada yìí àwọn ló tẹ̀ fún Canada Ìjẹ̀bú ló tẹ̀ dọ́là Amẹ́ríkà Ìjẹ̀bú ló tẹ̀ ló tẹ̀ ti euro Ìjẹ̀bú ló tẹ̀ pọ́ọ̀sì ti London Ìjẹ̀bú ló tẹ̀ gbogbo owó ńláńlá káàkiri Ìjẹ̀bú ló kọ́kọ́ ná gbogbo owó ọmọ ṣe ń tẹ̀ kiri nìyẹn ló kọ́kọ́ ná gbogbo owó ńláńlá káwọn òyìnbó kan tó já sí pé dọ́là lámọ̀ ná Ìjẹ̀bú ló bẹ̀rẹ̀ Ìjẹ̀bú ò ṣe fi ṣeré mẹ́ ẹ má bá fi Ìjẹ̀bú ṣeré ẹni bá fi Ìjẹ̀bú ṣeré máa tẹ́ ni Ìjẹ̀bú kò ṣe lọ ní ilé ibi Ìjẹ̀bú kò ṣe má dé ní Ìjẹ̀bú ìṣe kò ṣe kọ́ ní Ìjẹ̀bú ibi tó bá dé tó máa sọ pé ó máa tẹ̀bà sí ibi la máa tẹ̀bà sí ibi la máa dákú sí ibi la máa tẹ̀bà sí Ìjẹ̀bú ni àwọn mìíràn máa sọ pé ibo lẹ́yìn tí ń bọ̀ tẹ́ lókun lọ́rùn wọ́n máa sọ pé wọ́n dárúkọ ìlú kan mọ̀ ní ẹ bá ti ń ṣe Ìjẹ̀bú èlé tàbí Ìjẹ̀bú o Ìjẹ̀bú la dánwò tá a lè kúrò ń bẹ̀ Ìjẹ̀bú la jẹ́ra ní Ìjẹ̀bú the only state the only place the only place state that is mentioned in the Bible in Nigeria. Ìjẹ̀bú is a good place. Everybody know. Ìjẹ̀bú is a nice. Ọkùnrin Ìjẹ̀bú is a nice man. Everybody know. Obìnrin Ìjẹ̀bú is a fine woman. Everybody know. Ìjẹ̀bú people they spend. Everybody know. Ìjẹ̀bú people no fashion. Everybody know. Ìjẹ̀bú sabi party. Everybody know. Ìjẹ̀bú people sabi invest. Ṣakọ fún wọn dànù. Ṣakọ fún wọn jọ. Ìjẹ̀bú. Ọmọ lẹ́ta ló ń jẹun tájá ń jùrù mi. Ìjẹ̀bú sọ̀rọ̀ ọmọ ẹyin kan wá sọ pé kiri. Tó bá ti ń ṣe Ìjẹ̀bú jọ páàkì wọ ẹ̀jàre.
Ìjẹ̀bú ni lónìí Ìjẹ̀bú tó fi Ìjẹ̀bú járe. Ìjẹ̀bú Òdòrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa sọ fún ma ní Òjòrò ni mo ní Òdòrò yẹn àbúrò ìfàṣẹ bánú wọ́n like àdúrà yẹn náà wọ́n ṣe pé Ìjẹ̀bú ṣọ́ọ̀gùn nígbà téèyàn tó fẹ́ lọ súre wọ́n ní èèyàn súre fàṣẹ bánú Ìjẹ̀bú ń súre ni Ìjẹ̀bú ń súre Ìjẹ̀bú a máa súre fàṣẹ bánú Ìjẹ̀bú lọ́mọ onígbó máwọ̀ torí wọn ò fẹ́ kí ìjọsìn àwọn jákànnárì kan wọnú igbó wọn níbi tí wọ́n ti àṣírí wọn sí ọmọ onígbó máwọ̀ ẹni bá wọ gbọ́jẹ̀bú àjòjì tó bá tí ò bá fẹ́ jẹ̀bú tó bá wọ bẹ̀ wọ́n máa nà ẹ́ jáde ni wọ́n á fi jẹ̀bú wọn ẹ̀ àjòjì tó bá wọnú gbọ́jẹ̀gbà tí mi ò fẹ́ jájòjì mọ̀ nìyẹ èmi máa bá yín hun lẹ̀ ni èmi ò lọ́bi kankan mọ́ èmi ti débi tí mò ń lọ ni àjòjì tó bá wọnú gbọ́jẹ̀bú ṣe ló máa jáwé dura á kàn máa onímọ̀ tó ń ṣe ń yóò kàn máa rìn kiri ni ìwọ́n àjòjì tó bá wọnú gbọ́jẹ̀bú yóò máa rìn kiri ṣùgbọ́n tó bá ti bá wọn yẹ mo ní èmi àti Ìjẹ̀bú ti rò pọ̀ mo ti tẹ̀jẹ̀ Ìjẹ̀bú Ìjẹ̀bú ti dẹ̀jẹ̀ mi mo ti gba Ìjẹ̀bú sáyé mi mo gbà ní lẹ́yìn mi mo ṣe gba jẹ́yìn tí mo gba Jésù tó mo tún gba Ìjẹ̀bú ni òòṣà mi ní Ìjẹ̀bú lòòṣà mi wà lẹ́yìn tí bá ti sin Ọlọ́run tó Ìjẹ̀bú lòòṣà mi má sìn kíni ó yá tètè lọ́wọ́ tiẹ̀ kó lè mọ bó ṣe káyé lè sọ ẹ káyé lè rọ̀ ẹ kó lè mọ ibi tó ṣà ẹ wà ní o ìyẹn táwọn kìrìsìtẹ́nì bá fẹ́ sọ wọ́n ní áńgẹ́lì rẹ òòṣà ni wọ́n ń pè bẹ́ẹ̀ yẹn you understand kó lè mọ ibi tí áńgẹ́lì rẹ wá nígbà tí mo ti rí bàmù nìyé ibẹ̀ ni ilé jẹ́ káńgẹ́lì mi lọ áńgẹ́lì mi. It is well, love you guys. Tẹ́ bá ti fẹ́ ra lé lọ́wọ́ dámì náà ní kẹ́gbẹ́ ṣe ti gbọ́ àwọn èèyàn ń pè mí fáwọn iṣẹ́ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ bá fẹ́ ra lé ní Canada tẹ́ fẹ́ kí n bá yín wá ẹ lè pè mí ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan pè mí fáwọn kọ̀ọ̀kan tẹ́mi ò bá tí n bá kẹsẹ̀ kan sínú ilé mi ò ń fẹ́ ti gbogbo nǹkan mi máa ń fẹ́ rí nǹkan tí n bá ṣe kó jáde kó pure kí n tó ṣe another one I don't like I like to be plain I'm a plain person ṣé ti yẹ yín mẹ́rin many people ń pè mí fáwọn business ẹ pè mí tẹ́ bá fẹ́ ra mọ́tò tí mo polówó náà ti Jẹ̀bú ní iṣẹ́ mi pé èmi gan mo ti di Jẹ̀bú wọ́n ti ní kí n fi ìyá mi àti bàbá mi sílẹ̀ àti Kogi o àti Ìkàrẹ́ o kí n fi wọ́n lẹ̀ mo ti di Jẹ̀bú Ìjẹ̀bú tẹ́ ti ń bá mi rajà tipẹ́ Ìjẹ̀bú tó bá mi rajà ẹ ṣeun God bless you ẹ̀yin Ìjẹ̀bú tẹ́rì pé bí àmì ìsàyìn dáadáa tẹ́ ẹ̀jẹ̀ má mi rajà láti ijọ́ mẹ́ta ẹ mọ̀ bínú àwọn Ìkàrẹ́ ló ṣe ní Ìkàrẹ́ máa ń ṣoògùn sí mi gbogbo wọn ò ní ràn mí mọ́ wọ́n dẹ̀ máa ń ranjú mọ́ mi ṣùgbọ́n this time around tán bá ti ranjú mọ́ mi màá ranjú mọ́ wọn Ìjẹ̀bú kọ́ ni pé bó bá ranjú mọ́ mi màá ranjú mọ́ ẹ tán bá ranjú mọ́ mi sẹ́yìn ṣe ni màá ranjú mọ́ wọn padà mi ò ní jẹ́ kí wọ́n ranjú mọ́ mi mọ́ ṣé ti yé yín Ìjẹ̀bú náà mọ́tò Ìjẹ̀bú ni mò ń tà ṣe ti gbọ́ ẹ̀dẹ̀ mọ́ pé gbogbo nǹkan Ìjẹ̀bú quality ni quality tó tọ́ tẹ bá ti rí ẹ máa rí pé àwọn Ìgbò gan máa ń fẹ́ Jẹ̀bú wọ́n láìkì Ìjẹ̀bú gbogbo state tó bá ti dánwò báyìí wọ́n láìkì wọn kò sẹ́ni tí ò láìkì Ìjẹ̀bú èmi ń tèmi mo láìkì Ìjẹ̀bú wọ́n ti fi Ìjẹ̀bú ṣe mí ẹni tó fi Ìjẹ̀bú ṣe mí tó fi Ìjẹ̀bú yẹn ṣe mí ẹ má jáwọ́ ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ ṣe gbọ́ ẹ̀yin Ìjẹ̀bú náà tẹ bá mi rajà ẹ dákun ẹ pè mí ẹ bá mi rajà ẹ bá mi rajà tí aya bá ti pawó ọkọ ẹ̀ ni bẹ́ẹ̀ ni behind a successful wife there is a man there is a husband there is a Ìjẹ̀bú behind a successful Auto Bola behind a successful Auto Bola there is a Ìjẹ̀bú man the crown of my head the original Ìjẹ̀bú man that make my face to shine come and buy mọ́tò Ìjẹ̀bú náà ni ẹ wá fowó Ìjẹ̀bú rà owó Ìjẹ̀bú owó gúgúsì owó dọ́là ẹ bá mi ẹ wá rà owó nǹkan Ìjẹ̀bú ni ilé Ìjẹ̀bú náà là ń kó lọ aṣọ Ìjẹ̀bú la máa fi rà sára aṣọ tí mo wọ̀ inú Ìjẹ̀bú ló ṣe stone Ìjẹ̀bú ni yàrá etí mi Ìjẹ̀bú ni designer gèlè yẹn àwọn fìlà Ìjẹ̀bú ni gbogbo èyí tí mo kó sẹ́yìn yẹn Ìjẹ̀bú ni designer Ìjẹ̀bú made tẹ bá tún ra mọ́tò lọ́wọ́ mi made of owó Ìjẹ̀bú made owó Ìjẹ̀bú ẹ fi rà ẹgbẹ́ gbọ́
méde owó ìjẹ̀bú ẹ fi rà ẹ tún wá fi méde owó ìjẹ̀bú yẹn náà ń tún gbé màá tún gbé owó ìjẹ̀bú yẹn náà ilé ìjẹ̀bú náà ní la máa tún kó wá so ẹ fi owó ìjẹ̀bú ra de mọ́tò ìjẹ̀bú ṣẹ gbọ́ ẹ fi sọ̀pọ́tì ìyàwó ìjẹ̀bú náà ìjẹ̀bú ni ìjẹ̀bú lọmọ láti ilẹ̀ èmi ti fi Kogi ilé ìyá mi àti ti bàbá mi sílẹ̀ bíbélì ló sọ ọ́ kì í ṣe pé bóyá mo sọ lẹ́nu o kí n tó fi wọ́n lẹ̀ gan ni wọ́n ti sọ pé máa lọ àfẹ́ ìjẹ̀bú dẹ́gbà mi ṣé ẹni tó bá dẹ́gbà wọn nígbà ẹ̀rùn ṣé mi ò nígbà wọn ń gbà òjò ni ìjẹ̀bú ti gbà mí o ọlọ́run ti jẹ́ kí ìjẹ̀bú gbà mí o wọn ò sì ní kọ̀ mí o ìjẹ̀bú má kọ̀ mí o ìjẹ̀bú má kọ̀ mí o ìjẹ̀bú dákun tó bá fẹ́ kójú mi máa dán báyìí ìjẹ̀bú má kọ̀ mí o ìjẹ̀bú mo bẹ̀ ẹ́ ní o torí ọlọ́run ibi tí ọlọ́run sọ fún mi ìgbé kí n lọ èmi ò disobey o èmi ò disobey ọlọ́run èmi ò disobey ẹ gbọ́ èmi ò disobey ntí ọlọ́run sọ fún mi pé kí n ṣe lèmi ṣe so ẹ̀yin jàre kẹ gbẹnu yín síbi tí ẹnu yín bá yẹ kó wà kẹ ṣọ́ business yín oníkálukú ló máa ń ṣọ́ ayé nǹkan tó bá wá ṣe láyé ìjẹ̀bú ẹ dákun ẹ bá mi rọkọ̀ ìjẹ̀bú ẹ ṣé ẹ̀yin ti jẹ̀bú ẹ ṣé o mo dúpẹ́ fún ẹ̀yin màámi ìjẹ̀bú ẹ̀yin bàámi ẹ̀yin olówó orí mi ìjẹ̀bú ẹ̀yin olórí orí mi ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kójú tì mí tẹ́ ẹ̀ jẹ́ kí èjìká kó aṣọ tí ò jẹ́ kéṣìká èjìká kiri kan gbogbo ẹ̀ ni mo appreciate yín ìjẹ̀bú from the bottom of my heart today I say thank you after appreciating God I say I love you and I will love you forever. Ijebu, you are the best. I try after God for the love. You are the best. You sweet me, sweetie. Ijebu, they sweet me. Ijebu, they sweet me, oh. I never see place like Ijebu, oh. Ijebu, they sweet me. Ijebu, they sweet me, oh. Kini Ìjẹ̀bú sweet me pass others. Ìjẹ̀bú sweet me sote o. I no fit go anywhere. Àfi Ìjẹ̀bú o. Thank you. Ẹ má jẹ́ n pẹ́ lórí ètò yìí. Mo kàn ní kí n wá ṣe bí mo ṣe ní. Bọ́dà Adémọ́lá, bọ́dà tèmi, ṣàlàáfíà lẹ́wà. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò yìí náà tí ẹ kì í ṣe Ìjẹ̀bú. Tẹ́ bá ti fẹ́ ra lé nílùú mo ní mi ní polówó my promise is my promise now but Adémọ́lá but wọ́n ti like Ìjẹ̀bú àwọn náà like Ìjẹ̀bú wọ́n wà nílùú Italy ní ọba Adémọ́lá wà ẹ bá mi ra tí wọ́n bá fẹ́ ra ẹ fẹ́ ránṣọ ẹ gbàgbé kò sí style náà ẹ gbàgbé wọ́n ránṣọ fáwọn òyìnbó Italy ẹ ṣàmọ̀ pé designer ní Italy nínú ìlú Italy jẹ́ fún the whole world àti Spain Italo àti Spain ẹ gbàgbé ìlú mẹ́rin lágbàáyé lẹ́yìn ìlú yẹn ni wọ́n máa mú Amẹ́ríkà wọ́n mú Canada pé kán design ṣé ti yé mo sọ fún yín gbà bẹ́ẹ̀ so ẹ pé ọba Adémọ́lá ẹ fẹ́ ra lé ẹ fẹ́ rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì ẹ fẹ́ wá ṣe shopping ẹ fẹ́ rajà nílùú Italy ẹ fẹ́ ránṣọ ẹ fẹ́ wá fún tour nílùú Italo ẹ pé ọba Adémọ́lá àǹtí Àjọkẹ́ tèmi wọ́n wà nílùú Amẹ́ríkà lórí péjì yẹn bá ti rí wọn Àjọkẹ́ Bánkọ́lé àǹtí mi pàtàkì pàtàkì ayọ̀ yóò ní bàjẹ́ láéláé inú yín á dùn ẹ máa pẹ́ fún mi máa pẹ́ fún yín a ò ní kú báyìí nígbà tí àwọn eré àwọn ọmọ yín bá dé ó máa ṣojú ẹ̀mí wọn ò ní dúró ìṣẹ́jú kan fún wọn ò ní fẹ́ lómi ìṣe yín láṣẹ Èdùmàrè ẹ̀yin olólùfẹ́ mi mo appreciate yín ẹ̀yin tẹ́ fẹ́ tí mo fẹ́ mo appreciate yín mo like yín bẹ́ẹ̀ tí ẹ kì í ṣèjẹ̀bù tẹ́ bá ti love ẹ̀ tá bá love mo fẹ́ yín náà ni mo fún yín kiss I love you guys èmi náà tí mo wá lé ní tí mo wá ilé ìyá Ọlọ́run jọ má jò jà sọmọ fún mi ọmọ tá a jọ bẹ̀rẹ̀ tá a jọ jó mo inconvenient ní mi àdéhùn ní but when you put Alájà dance pàtó mo kọ́kọ́ fi yẹn sí torí yẹn ni mo ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orin àdúrà kan inú wọ́n ní pàtó wọ́n ṣáà ní money some people used to pay regards migrating to your beautiful daughter this and that
mo ní come and say hello to the dance now and let people tó bá dẹ̀ ṣe tán wá kàn kí wọn okay mo ní okay mami kó tí ní ṣe ti gbọ́ Ìjẹ̀bú náà ni mo Ìjẹ̀bú ṣe ti gbọ́ come here come and say hello I want to mo fẹ́ round up chat yẹn ṣe gbọ́ pé mo tún pe Ìjẹ̀bú gẹ̀ mi ìrọ̀ ọmọ Oǹdó sá lọ nígbà tí trouble dé Oǹdó Ìkàrẹ́ mi ẹ rí pé mi kiss yín ẹ rí nǹkan tí mo ṣe fún yín Ìkàrẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run where are you now just come and say àwọn tí mo máa ń jíṣẹ́ àwọn kan máa sọ pé Grace say me well to your daughter do this to your daughter I always said I always deliver the message mo kàn ń pè ẹ́ ní ibo ló tún lọ now this Ìjẹ̀bú people ceremony wọn ó ti pọ̀ jù ẹ má bínú mi ti gbàgbé ẹ má bínú ceremony wọn ò pọ̀ anytime ṣebí you want to àwọn tó kí ẹ bá mi kí these people used to wọ́n máa ń béèrè ẹ pé báwa kí Ìjẹ̀bú gẹ̀ yẹn o báwa kí appreciate them thank them for the wọ́n dẹ̀ ń patronize kan túbọ̀ patronize sí torí Ìjẹ̀bú gẹ̀ need money as well ìjàwó Ìjẹ̀bú náà need owó Ìjẹ̀bú náà ní gbogbo ẹ̀ ó yá Ìjẹ̀bú gẹ̀ talk to Ìjẹ̀bú people yà ni kì í ṣe Ìjẹ̀bú people nìkan la ń sọ̀rọ̀ sí sẹ́ but Ìjẹ̀bú party ẹ̀ lé ní Ìjẹ̀bú ṣàtì nísìnyí talk na Ìjẹ̀bú gẹ̀. Hello everyone. Ìjẹ̀bú èdè ṣé mo sọ fún yín English ni English Ìjẹ̀bú they speak English Ìjẹ̀bú yeah speak. Hello everyone. What do you say now? Hello everyone. Everyone, hello, sir. Use respect. Hello, good evening, ma. Good evening, sir. Yes. Everyone. That is. Call me back. Yeah, greet. Yeah. Hello, good evening, ma. Good evening, sir. Everybody. Thank you for loving you. Thank you for loving us, yo. Ìjẹ̀bú people, thank you for loving you. Call a mọ́tò kí Ìjẹ̀bú wá. Okay. I'm not even getting anywhere. You're already interrupting. Yeah, okay. It's má bínú. Ìjẹ̀bú. Yeah. Good evening. I just want to say thank you for all the well wishes for my mom and me. Thank you very much. Please continue to wish us well. Patronize us. Patronize my mom. She sells cars. She sells everything. She's a businesswoman. Please patronize her. Thank you. Send all your good regards, and may God bless you as you do so. We thank you very much for everything you're doing to us. Thank you for the support and love. Thank you. Bravo, Ìjẹ̀bú. Okay, thank you. Thank you, Ìjẹ̀bú. God bless you. Ẹ ṣé gan ni o. Thank you. Gbogbo èyí tẹ́ kí ṣe Ìjẹ̀bú tẹ́ wá sórí ètò eléyìí tẹ́ bá mi tẹ́ love tẹ́ ti fẹ́ràn mi bẹ́ẹ̀ tẹ́ ṣá gbà mí bẹ́ẹ̀ ẹ má má ṣe ti yẹn bó ṣe máa ń ṣe iṣu bó ṣe ń ṣe ìṣù ọbẹ̀ lóye Ìjẹ̀bú orin ni mo fẹ́ kọ o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n kọ orin tí ò bá ń ṣe orin Ìjẹ̀bú tí n bá ti fẹ́ kọ orin tí ò ń ṣe orin Ìjẹ̀bú ẹ jọ̀ọ́ ẹ correct mi o bó ṣe ń ṣe ìṣù ọbẹ̀ lóye o bó ṣe ń ṣe bọ́ọ̀lá o Ìjẹ̀bú mà ló mọ́ o bó ṣe ń ṣe ìṣù ọbẹ̀ lóye o bó ṣe ń ṣe bọ́ọ̀lá o Ìjẹ̀bú ló mọ́ o Ìjẹ̀bú okay o àwọn ọmọ yìí ṣe lọ Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí eléyìí jẹ́ àsọmọ fún mi Ọlọ́run jọ̀ọ́ ṣe àánú fún mi. Okay, this person send let me tag this. Say is that the address is coming to in Canada? Yeah, they will know if they are ready. They will know that will not be a problem. So, but my right is to advertise, broadcast it, use the channel for the family, for friends, well wishers. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ tèmi lórí ètò yìí a máa fẹ́ ṣe lọ ọ̀rọ̀ púpọ̀ ọ̀ka gan ó dà pé kí n má kúrò ṣùgbọ́n ó ti yọ lọ́rùn ẹ lọ enjoy ara yín enjoy ọ̀sẹ̀ tá a wọnú ẹ̀ yọ ọ̀sẹ̀ tuntun rí o ayọ̀ tuntun oréré tuntun ọlá tuntun ìfọkànbalẹ̀ tuntun ìyanu tuntun miracle tuntun envelope tuntun key tuntun ọ̀run tuntun kó ṣí ayọ̀ tuntun ohun mèrè tuntun
ohun testimony tuntun kó jẹ́ tèmi àti yín àti àwọn ọmọ wa láṣẹ Èdùmàrè. Aburú tó wà lọ́sẹ̀ kò ní jẹ́ tiwa, ó ń lọ wájú a ò ní bá, ó ń bọ̀ lẹ́yìn kò ní bá, ó páàkì sẹ́gbà ní jésì ní a ò ní jì sí kòtò, ọ̀run á gbà wálẹ̀ tọmọtọmọ, orí wa ò ní gbà bọ̀dé, aburú ò ní jẹ́ tiwa, a ò ní kú o. Ẹ jọ̀ọ́ ẹ patronize mi, ẹ má gbàgbé Ìjẹ̀bú, Ìjẹ̀bú ni léni. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní gbàgbé yín náà, bẹ́ẹ̀ ṣe gbàgbé mi tẹ́ fún mi love, orí mi wú gan léni o. I love that. Bye for now. Love you guys. Bye.